èèyàn ò ní rówó ra mọ́tò mọ́ o wọ́n máa bẹ̀rẹ̀ sí ní pààyàn kiri ní Nàìjíríà ni o ẹ rò pé kò sí peace wà lẹ́kọ̀ọ́ wọ́n máa lọ sínú government house lọ́ máa pa àwọn èèyàn because ẹ wo nǹkan tẹ́ ń ṣe you are putting stress on Nigeria turkey ẹyọ kan ní ibi tí wọ́n ti ń ta oúnjẹ ó ti di 4,000 naira nísìn tí gbogbo nǹkan ti ń rise turkey máa di 5,000 turkey tó yẹ ká rà ní 1 pack for 4,000 naira ẹyọ kan oṣooṣo ti wá di 4,000 ṣe rí pé nǹkan ti wà unbearable cement ti wèrè Dangote yẹn ó ti di 9,000 ẹ dẹ̀ lọ sí neighboring country Africa wọ́n tà ní 1,500 níbẹ̀ ẹ dẹ̀ ń jẹ́ kí gbogbo nǹkan níyàn lára Yorùbá ló wà lórí throne o Yorùbá tẹ́ ẹ fẹ́ fi sí kókó mi ò gba owó o ẹ ní ṣoríire o ẹ ní ṣoríire o bẹ́ẹ̀ bá ṣe ń jẹ́ kó ẹ kàn sọ fún mi talẹ́ ní ibo lọ́ọ́ fi sí tọ́rọ̀ àìtí ẹ̀ sí pé ẹ láti máa increase cost of living is it that ẹ fẹ́ pa everybody ṣe fẹ́ pa everybody ni ẹ sọ fún mi even the billionaires tó jẹ́ normal billionaires tó ṣe ń dìde wọn ò ní rí nǹkan ṣe mọ́ because poor people ló ń fìdí yín owó poor people lẹ fi ń di billionaire poor people yẹn ò wá ní rí nǹkan kan ṣe mọ́. I am not scared. I've been campaigning for so many years. People have been bashing me on the internet during campaign time. They said a lot. They even insulted me and said to me that a day to election, they said to me that it was actually that I was following that killed my child. But I care less. I still went on the second day to go and vote. Your vote is your right. Don't let anybody deceive you. Don't let anybody scare you. When I met Tinubu, our Baba is doing well. If you think he has not done well, suggest a man in your family. Let that person come and govern for just one day. There you will know what is going on. But I have said in myself, I am not backing out. I am going to campaign for him and I'm going to vote for him. And he has my vote. And if you see anybody out there trying to scare anybody, if you plan to kill me, you're going to kill yourself. Because when you are going on your straight line with your good heart, nothing happens to you. It is only, there are so many antipathies. When they want to take money, they will come and with you. They will leave, they will go to another place and with you. No. You have to know what you are doing. You have to know what you want for yourself. If this man has not been covering a lot of things, Nigeria would have gone into big mess by now. But we don't know. We just sit at the back of our houses. This man does not sleep. The wife is always traveling all over. The son too moving around. How many politicians that you have seen the son moving around? Tí Ọlọ́run ya pósítà ẹgbẹ́ kejì ṣé ìwọ náà ti ń fojú ara ẹ rí kì í ṣe ní ló ti ń ṣẹlẹ̀ ṣùgbọ́n nítorí pé ìwọ wà nínú àwọn ọ̀bàyéjẹ́ ìwọ wà nínú àwọn tí kò rí owó rí sórí nǹkan kìíní tí bàbá wa tó kọ́kọ́ fi tọ́ wa ni wípé bàbá mi ó jẹ́ kí nǹkan tí a ní ó jẹ́ kó tó wa. Ìkan nínú àwọn history wa nìyí tí ó fi lè jẹ́ pé ọmọdún 26 years ni mo tó mọ tí wọ́n ń pè ní ẹran nínú ọbẹ̀ ẹran ohun tí mo sọ fún kó lè rí bí ìṣẹ́ àti ìyà yẹn ṣe pọ̀ tó mo ti wà ní 26 years kí n tó rí pé ẹran nìyí nínú ọbẹ̀ ká tó rí wípé ẹran nìyí ìgbà ni màámi ni wọ́n máa fi ń ṣe ọbẹ̀ ẹ̀gúsí jẹ fún wa ní gbogbo ìgbà ìgbà lẹ́ran ta ní kò lè rí bí ìṣẹ́ àti ìyà bó ṣe mú wa lọ́rùn. Number one thing tí bàbá wa tó fi tó àwa ni wípé jẹ́ kí nǹkan tí o ní kó tó ẹ ìyẹn ò dẹ̀ wá ní ká bọ́ta wàláì bàbá wa ṣe débi pé a ò sí nínú ọmọ tí ń bọ́ta lọ tọrọ oúnjẹ jẹ bẹ́ẹ̀ lébi ń pa wá ohun tá a ní bàbá wa jẹ́ kó tó wa àṣojú kòkòrò. Now gbogbo àwọn torí tí wọ́n ń sáré kiri lẹ́yìn àwọn politicians a lè ní wọn kọ́ wọn nílé wọn kọ́ wọn ṣùgbọ́n
ìwà bámúbámú ni mo yó, tí àwọn ọmọ ebi ń pọmọ ẹnìkọ̀ọ̀kan, ìwà yẹn làwọn wù. Number one. Ní kejì, ẹlòmíì ayé ẹ̀ ti bàjẹ́, kò ní reason fún ayé ẹlòmíì pé káyé ẹlòmíì dá. Òun ló ṣe rí pé ó ń tẹ̀lé àwọn politician. He doesn't have any reason. Ẹni táyé ẹ̀ ti bàjẹ́ already. Reason wo ló fẹ́ reason wípé ó jẹ́ káyé àwọn tó kù dá. Báyìí òun bá tiẹ̀ dẹ̀ bàjẹ́, àwọn tó ń lépa pé káyé àwọn dá, káyé wọn dá, because ẹni táyé ẹ̀ bàjẹ́, àyè sì wà fún pé kó lépa pé káyé òun dá. Ṣùgbọ́n tó ò bá ti lépa pé kí ayé òun dá, means wípé ohun tó ń sọ ni pé òun ò fẹ́ jẹ́ kí ayé òun dá rárá. Now tá bá wá padà yẹ pé irú àwọn èèyàn bẹ́ẹ̀ la rí, ẹ̀yin àjọgbọ́n ni mò ń bá wí o, ìwọ tó fẹ́ jẹ́ káyé ẹ̀ dá, níṣẹ́ ló máa sáré ọ̀rọ̀ ara ẹ̀, nítorí pé àjògbódò a máa wọ ẹni kúnra. Ẹni táyé ẹ̀ ti bàjẹ́ á wá èèyàn kúnra tọ́jọ́ máa sọ̀rọ̀ tó yẹ pé ayé wọn jọ máa bàjẹ́, kí wọ́n kì í ṣe irú tàwa. We are the voice to the voiceless. That is one thing about me. I am a voice to the voiceless. I am a prophet. I'm a spiritualist. I run a spiritual church and I do spiritual work for whoever that believes in it. Kì í ṣe gbogbo èèyàn, but àwọn tó gbàgbọ́ ni mo máa ń ṣe iṣẹ́ ẹ̀mí fún. So therefore that qualified me. Kò possible kéèyàn máa ṣe nǹkan tó dáa gẹ́gẹ́ bí normal person kí n má lè sọ fún, gẹ́gẹ́ bí normal person kó má ṣe nǹkan tó dáa kí ẹni tí wọ́n pè ní ìránṣẹ́ Ọlọ́run kó má lè sọ fún. Ìyẹn ló mú wa bẹnu àtẹ́lu àwọn ìránṣẹ́ Ọlọ́run kan tó wà lókè tó pé wọ́n ti jẹ́ dodo, wọn ò lè sọ òdodo kankan mọ́. Àwọn bíi Adébóyè, àwọn bíi Oyèdépò, àwọn bíi Dr. Olúkọ̀yà àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, wọ́n jẹ́ dodo, wọn ò dẹ̀ lè sọ òdodo kankan mọ́. Kò sí nǹkan tó ń pè lódodo mọ́. Now ibi tí mo ń lọ́nu fídíò yìí nìyí, tó pé màá attach fídíò tí mo rí tí mo fi ṣe fídíò yìí, ṣó jẹ́ kó rí bẹ́ẹ̀? Tó bá jẹ́ tòótọ́, ẹ̀yin tẹ́ ní ẹ ń du ipò ní Nàìjíríà, tó bá jẹ́ pé tòótọ́ lẹ fẹ́ serve àwọn ọmọ Nàìjíríà, ṣó jẹ́ kẹ́ máa bára yín jà. ADC ó lọ ilẹ̀ pósítà, àwọn kan lọ sí di pósítà yẹn, wọ́n dẹ̀ lọ yá. ADC kò lè ya pósítà ara ẹ̀. Ẹni tó lè ya pósítà ADC á jẹ́ wípé other parties ló lọ ya pósítà ADC. Ìyẹn mo ṣe kọ́kọ́ sọ̀rọ̀ tí mo sọ lẹ́ẹ̀kan pé ẹni tí tiẹ̀ ti bàjẹ́ already. Ẹni tí tiẹ̀ ti bàjẹ́, má jẹ́ ọba tiẹ̀ jẹ́. We are talking sense. Ẹni tó lè gẹ̀ tiẹ̀ ló máa mọ̀ pé onílàákàyè èèyàn ni bàbá confam ń bá sọ̀rọ̀. Ṣẹ́gbẹ́ yẹn ló fẹ́ lọ vóòtì fún. Ẹgbẹ́ oníjàgídíjàgan, ẹgbẹ́ tí wọ́n ń fọ̀ sí ara wọn lórí àwọn ọmọ ìlú, kò dẹ̀ ní nǹkan tó fẹ́ lọ ṣe ń bẹ̀ ju pé wọ́n fẹ́ lọ kó owó jẹ lọ. Ẹgbẹ́ tó ń pín ráìsì agolo 3 indomie àti òróró nítorí pé wọ́n fẹ́ jẹ́ kẹ́ vóòtì àwọn wọlé. Tẹ́ bá ti wá wọlé tán tí yín bàjẹ́ nìyẹn. Ṣẹ́gbẹ́ yẹn ìwọ fẹ́ vóòtì fún. Ìyẹn mo ṣe ń pọ́ìntì ẹ̀pẹ́ ní títí ẹ̀ ti bàjẹ́, á máa wá ẹni kúnra. Gbogbo àwọn tó hùn kí wọ́n dìde lórí ọ̀rọ̀ pé wọ́n fẹ́ kọ́ vóòtì fún Tinubu, ayé wọn ti bàjẹ́. Àjògbódò ni wọ́n tí wọ́n wẹ́ni kúnra, ayé wọn ti ṣe kíni, ó ti bàjẹ́. Ẹ̀yin ọmọ Nàìjíríà tòótọ́, ẹ má jẹ́ kó rí bẹ́ẹ̀. Mo ń sọ tòótọ́ fún yín. Nínú ọdún tí a tún lọ yìí, nínú ìdìbò tá a tún fẹ́ lọ ṣe yìí, Tinubu ò lè tò ìlú ìṣẹ́. Ìyídà kí gbogbo wa dìde and we seek for our freedom, or kí wọ́n gbé àwọn tó jẹ́ kí wọ́n gbé síbẹ̀. Létà bá sọ̀rọ̀ wá ní bóyá èèyàn kan la dúró sí, sẹ́ni mo ṣe sọ pé ìyídà we should stand up. Ẹ̀yin ọmọ Nàìjíríà tó ní làákàyè, we stand up for our freedoms, or ìkejì kan lọ gbé ẹni tó jẹ́ kí wọ́n gbé síbẹ̀. Ẹni tó nífẹ̀ẹ́ ìlú nínú, ẹni tó fẹ́ ṣiṣẹ́ ìlú,
ẹni tó ní ìfẹ́ Ọlọ́run gangan nínú, tó ní ìfẹ́ Ọlọ́run gangan nínú. Téèyàn bá ti ní ìfẹ́ Ọlọ́run gangan, tó yẹ pé genuinely ìfẹ́ Ọlọ́run ló ní, mo fi Ọlọ́run bú rẹ̀, ò ní ṣì èèyàn darí. Gbogbo àwọn tí ẹ lọ ń vóòtì fún àtàwọn tó lórí burúkú títí wọ́n ti bàjẹ́ tí wọ́n ń wá ẹni kúnra yẹn tí wọ́n lọ ń vóòtì fún, wọn ò nífẹ̀ẹ́ Ọlọ́run nínú. Ẹni tó ò bá dẹ̀ nífẹ̀ẹ́ Ọlọ́run nínú kò ní nífẹ̀ẹ́ àwọn ọmọ ènìyàn. Òun ni mo ń bá yín sọ. Gbogbo ibi tí wọn náà bá ti rí fídíò yóò dẹ̀ share kó wo fídíò tí mo máa attach mọ́ fídíò, ṣó jẹ́ kó rí bẹ́ẹ̀. If you do what is right, people will vote for you. Àwa mọ̀ pé vote wa kọ́ ní county, ẹ máa padà rí igi ẹni. Ṣùgbọ́n nínú ọdún tẹ́ wà yìí sẹ́, gbogbo ẹ̀yin tẹ́ bà Nàìjíríà jẹ́ débi tẹ́ wà yìí. Ohun tó Olúwa ń sọ fún mi gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run ni pé 2026 yìí pósí yín ló máa jẹ́sẹ̀. Ẹ̀yin ẹ lọ kọ sílẹ̀. Àsọtẹ́lẹ̀ ni ohun táwa ń gbọ́ làwa ń sọ. Gbogbo ẹ̀yin tẹ́ bà Nàìjíríà jẹ́ débi tó dé yìí. Ẹ̀yin tẹ́ jẹ́ kí Nàìjíríà kó wà nínú òkùnkùn débi tó dé yìí. Ìlú òyìnbó ṣàlàwà yìí. This is abroad. Àtijọ́ tí mo ti travel débi kò sí pé wọ́n paná o. Mo kàn wá ṣe holiday ní àdẹ̀wà gbàdúrà. Ara àdúrà táwa gbà náà ti Nàìjíríà wà ń bẹ, tara wa wà ń bẹ, tẹ̀bí wa wà ń bẹ. Ṣùgbọ́n tí Nàìjíríà yìí sẹ́, gbogbo ẹ̀yin tẹ́ bà ìlú Nàìjíríà jẹ́, tí gbogbo ẹ̀yin tí gbogbo àkàyà yín ni pé bámúbámú ni mo yó, mi ò mọ̀ bí ebi ń pọ̀ mọ́ ẹlòmíì. 2026 tàjọ wọnú èyí, bó sì kú ló máa jẹ́ fún yín. Mo fi Ọlọ́run búra ẹ̀. You share the video. Ẹ jẹ́ ká fi open brain àwọn èèyàn. O fẹ́ sáàbọ̀ àwọn èèyàn tó jẹ́ kẹ́ lọ máa bára yín jà. Why are you fighting yourself? Kí lẹ lọ ń yọ kíní oníkíní fún?